Èmi ni cry your cry by yourself. Nobody will help you cry. Ọmọ ìṣẹ̀ṣẹ̀dé là ń ṣe lé ní Remi sí Àyìndé. Rí entertainment ló ní kí n wá bí sẹ́. Ó ní Igwe wọn ò bàbá bó ṣe dé ọmọ nínú wá bí. Mo bá ní pé cry your cry by yourself. Nobody will help you cry. Ọmọ àti gbólórin dìde kò nira fáwọn ẹnìkan, fáwọn ẹnìkan. Àti gbólórin dìde kò ṣòro fáwọn ẹnìkan, fáwọn ẹnìkan. Àti wípé olólùfẹ́ music ni wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ilé-iṣẹ́ wo máa ń perí Remi music, orí àwọn yẹn wà níbẹ̀, ó wà níbẹ̀ gan ni, ó wà níbẹ̀ gidi gan ni Remi. Àti wípé wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtótílétọ̀ ni wọ́n jẹ́, là ń perí Remi music, orí àwọn yẹn wà níbẹ̀, ó wà níbẹ̀ gan ni, ó wà níbẹ̀ gidi gan ni Remi. Mo ní ìṣẹ̀ṣe, 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 orí mi máa jẹ́ kí n ṣẹ̀ṣẹ̀ o. Ìṣẹ̀ṣe, ìṣẹ̀ṣe, orí mi máa jẹ́ ṣẹ̀ṣẹ̀ o. Ìṣẹ̀ṣe, ìṣẹ̀ṣe, orí mi máa jẹ́ ṣẹ̀ṣẹ̀ o. Òṣàlẹ̀ ẹni tẹ́rí yẹn ìṣẹ̀ṣe ló jẹ́. Òṣàlẹ̀ ẹni tẹ́rí yẹn ìṣẹ̀ṣe ló jẹ́. Ìṣẹ̀ṣe, ìṣẹ̀ṣe, orí mi máa jẹ́ ṣẹ̀ṣẹ̀ o. Ìṣẹ̀ṣe, ìṣẹ̀ṣe, orí mi máa jẹ́ ṣẹ̀ṣẹ̀ o. Ẹni Ọlọ́run dá ò ṣe é farawé. Ìbà lọ́wọ́ Elédùmarè ìyọba tó ní dédé. Kò ní fi wálẹ̀ fún yà jẹ́ o Àyìndé láíláíláíláí. Wọ́n ní ká ṣe wéréwéré ká bá wọn ṣe o, ká ṣe wàràwàrà ká bá wọn dá sí. Èní lọ ní 21st inú oṣù August ọdún 2024 ló bọ́ sí o. À ń bẹ l'Abule-Egba o Àyìndé o. Gbogbo Abule-Egba development area.
Abule-Egba Development Organization ṣe báwọn hàn lọ́pọ̀ ẹ̀ wẹ́wẹ́ síbí mọ̀lẹ́mí náà kọ́ rẹ̀ mi o ọ̀pọ̀ eléré ló ń bẹ níbí Igwe wẹ̀nù rẹ̀ mi Àyìndé o ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe orí mi máa jẹ́ ìṣẹ̀ṣe o. Ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe orí mi máa jẹ́ ìṣẹ̀ṣe o. Ìyá ní táyẹ̀rì yẹn ìṣẹ̀ṣe ló jẹ́ bàbá ní táyẹ̀rì yẹn ìṣẹ̀ṣe ló dé nínú ayé. Igwe wẹ̀nù ló ń kọrin ọba. Jamu Ànábì mo máa kí ẹ sílé akọlà fọmọ olóní Jamu Ànábì pàfọ́mà àdúrú mo máa kí wọ́n náà ẹ̀jẹ̀ tí bàbá ẹ̀ bọ́sẹ̀dé pàfọ́nùrù o Aláàjì Tọ́pẹ́ náà tí kà mí mo kí ẹ sílé ẹ̀jẹ̀ tí gbé wọn nù ní gbogbo yín o alápátírín ẹ̀jẹ̀ bàbá alárabà tó jẹrẹ mi ní gbogbo wa pátá. Master of ceremony tèmi níbí aníkòyókòyó àjọpàdé làgùn ń bẹ níbí ọmọ àkọ́bí yẹn náà máa ń bẹ níbí Ria Entertainment ó ní mo ṣe lọ lọ́wọ́ bá ṣàmì àṣẹ ibi gíga láyé yẹn lókè ló máa lọ oníṣubú dànù lọ́wọ́ bá ṣàmì ṣe Ria Entertainment ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe orí mi máa jẹ́ ìṣẹ̀ṣe o. Ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe orí mi máa jẹ́ ìṣẹ̀ṣe o. Orí ẹni tẹ́ẹ̀rí yẹn ìṣẹ̀ṣe ló jẹ́. Mo kákùnrin mo kóbìnrin ní bí mo kọ́mọdé mo kàlápà pátápátá o. Mo rí ẹ lọ́dún yìí máa rí ẹ lọ́dún tó ń bọ̀. Àṣeyí ṣàmọ́dún fẹ́ everybody pátápátá níbi o. Igwe wọn ló kọrin ọba. Gbogbo nídọ́lá pọ̀ rẹ̀ mi ṣe. Ọmọ dandan lọ́ọ̀yà máa fi sí mi alápá tí rìn mo máa kíyèsí lé ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe orí mi máa jẹ́ ìṣẹ̀ṣe o. Ìṣẹ̀ṣe bọ́ọ̀bá dára mo kí ẹ níkàlẹ̀ mo kí ẹ dáadáa bàbá mi ní. Ìṣẹ̀ṣe orí mi máa jẹ́ ìṣẹ̀ṣe o. Ọ̀túnba bàbá dára mo máa kí yín. Mo ló tọ̀wọ̀tọ̀wọ̀ mo ló tòǹdótòǹdó mo ló takúrẹ́. Mo lọ ti Iléṣà nílùú bàbá mi ní Remi o. Mo lọ tèbúté mẹ́ta nílùú tèmi gangan. Ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe orí mi máa jẹ́ ìṣẹ̀ṣe o. Stẹ́ẹ̀kù jẹ́ olórin àbànú mò kí ẹ dáadáa. Olórin gbogbo àgbáyé. Ìṣẹ̀ṣe orí mi máa jẹ́ ìṣẹ̀ṣe o. Ṣé bí Remi sì ló ń ṣeré olóbà lọ́wọ́lọ́wọ́? Ìbà lọ́wọ́ sátìrà mọ́ ní olówó ọba tó lápá ọ̀tún tó lápò sí yó. Ọ̀túnba bọba dára bò kí yín dáadáa ẹni náà kọ́tọ́kẹ́ torí kọ́kẹ́ sàmì à ń ṣeun olórí oko gbogbo Abule-Egba pátápátá olórí oko Abule-Egba Development Association
owó babo ní àbáṣe máa bàrẹ́ o ọmọ abúlé ìṣòwò máa ń gbọ́ ìṣẹ̀ṣe ọ̀túnba bọ́ba dára ìṣẹ̀ṣe orí ẹ̀ máa jó ṣẹ̀ṣẹ̀ṣe o ìṣẹ̀ṣe ọ̀túnba bọ́ba dára máa gbọ́ ìṣẹ̀ṣe orí ẹ̀ máa jẹ́ ṣẹ̀ṣẹ̀ṣe o. owó bàbá ní àbáṣe kò ní pọmọ lọ́wọ́ ẹ láíláí àdàgbà dọ́kọ̀ nínú ẹyẹ lọ́wọ́ lọ́wọ́ bá kò ní nọ́kọ̀tọ́kọ̀ torí kan ọ̀túnba náà bọ́ba dára ló náwó ọ̀túnba bọ́ba dára mi màmá rí o ibi gíga gíga láàyè nínú ayé oníbò lórí burúkú lówó pọ̀ láyé láíláíláíláí lókè lókè ló màmá lò ní wálé. ọ̀túnba bọ́ba dára rẹ̀ o ọ̀túnba bọ́ba dára rẹ̀ ọ̀túnba bọ́ba dára rẹ̀ o ọ̀túnba bọ́ba dára rẹ̀ gbogbo abúlé Ẹ̀gbá pátápátá láyọ̀ láyọ̀ là máa wà nínú ayé ẹdújọ́ òbí mi ò mú bọ́ba dára wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú yàrá òbẹ̀lẹ̀ kì í ti bẹ́kẹ́ tó fẹsẹ̀ méjèèjì bẹ́ẹ̀ o ó bẹ́ láti ilé alákìísà ó sọ wọn do nígbà aṣọ màmá ni o baálẹ̀ gbogbo ọ̀dọ́ pátápátápátápátá ṣàlàáfíà ló wà bàbá mi ni. ọ̀túnba bọ́ba dára mi o àdẹ́kùn palẹ̀mọ́ náà tóye tó ń bọ̀ lọ́nà mi o ọlọ́wọ́n àbá mọ́jọ́rọ́ àjíǹdẹ́rẹ́ á máa jẹ́ fún ẹ bàbá mi ní ẹ̀jẹ̀ tí gbé wọn nù rẹ̀ mi Àyìndé o olùgbàyè máa ń gbọ́ owó máa ọkọ̀ Yétúndé mi bàbá Ríyánà tù mí gángan èèyàn síwájú ewáì ẹ̀jẹ̀ tí gbé wọn nù ẹwà yìí máa ń gbọ́ síwájú Mọ̀súrù playboy mo kí ẹ̀jẹ̀ mi ní bàbọ́dọ̀ ooo èèyàn tọkọ lọmọ mi jágbọ́n àmàmà ní bàbọ́jà máa kẹ́ kíní kò ní ṣe gbogbo wa láíláí láyọ̀ láyọ̀ là máa wà nínú ayé ṣe ara lamọ̀ tún dé o èèyàn tẹ̀ sí Musili ni o ara lamọ̀ tún dé o ṣínà ní ọmọ ìyá tó kò máa gbọ́ ẹ̀jẹ̀ tí gbé wọn nù rẹ̀ mi Àyìndé o ọmọ àṣìṣí jágábánù ìyàwó bàbá bọ́sẹ̀ dẹ́rẹ́ mi ọmọ àlóso mákẹ́tẹ́ lè bọ̀jẹ́ láíláíláíláí ìṣẹ̀ṣe. Túndé Kọ́pá èèyàn jẹ́jẹ́ bọ́ksá Túndé Kọ́pá mo ní ìṣẹ̀ṣe orí mi máa jẹ́ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ o ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe orí mi máa jẹ́ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ o ọmọ sòdì máa gbóhùn lẹ́nu mi kìíní kò ní ṣe gbogbo wa. dúdú mi Sunday mi ẹ̀jẹ̀ra mi ló jẹ́ o ayé sàyídì mi ara wọn màmá ní Rẹ́mi èèyàn tálàdé mi màmá rẹ o Ṣínàdú kọ̀ǹpútà mi ẹ̀jẹ̀ mi gidi ni ọmọ Ṣínàdú kọ̀ǹpútà orí ẹ kò ní gbòòrò láéláé ìṣẹ̀ṣe tọ́pẹ́ náà tí kà alájì tọ́pẹ́ náà tí kà mi ẹ̀jẹ̀ tèmi ní ìṣẹ̀ṣe bí kùdíyàwó bá ń kú bá o orí wa máa jà ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ o ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe orí wa máa jà ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ o
jáwáyà lábà tí ọmọ máa kí ẹ sílé orí ẹ̀ ò ní burú tó lórí ẹ̀dìyẹ kì í burú kó fi tinú ẹ̀yẹ dúdú láyọ̀ láyọ̀ lọ́mọ máa wà nínú ayé o lókè lókè láwọn máa wà nínú ayé. Àjàwó àṣìṣì mi àbọ̀là fọ́mọ olórin o gbogbo Abule-Egba yẹn pátápátá Àjàwó àṣìṣì jáwáyà gbogbo àbá tí ó orí ẹ̀dìyẹ tó orí yẹn kò kí burú kó fi tinú ẹ̀yẹ dúdú jáwáyà oníná kọ́tọ́kọ́ torí kọ́ sàmì àṣẹ àwọn bá lọ Ṣẹ̀rífù jáwáyà máa gbọ́ ọmọ lókè lókè la máa lọ ọmọ jáwáyà. Jáwáyà èèyàn takọ̀ sí àmàlù mi o jáwáyà máa gbọ́ mi o jáwáyà orí ẹ̀ ò ní burú láéláé ó yàtọ̀ rí jáwáyà jẹ́ ń ṣe báyìí máa kọrin mo ní wípé èmi ní dán gángan o èmi ní dán gángan. Jáwáyà ló náwó lọ èèyàn ta ló lábà àti ọ̀rẹ́ ilé Jáwáyà ìjẹmí ní èèyàn rẹ̀ mi sì Jáwáyà o ọmọ kìíní wo jóyè máa ń gbọ́ mi o mo ní Jáwáyà rẹ o akéde owó wà sẹ́rẹ̀ mi o ilé Jáwáyà yàwó mi o. Jáwáyà mo ní wípé èmi ní dán gángan o èmi ní dán gángan. Jáwáyà idán tó jù dọ̀lọ́ dòdò mi àjílá o èmi ní dán gángan. Èèyàn kóyókóyó mi Jáwáyà o èèyàn ò ní àjẹlá rẹ̀ mi sí o ọmọ ta ló lábà tí òun náwó ó náwó àjẹlá lọ́wọ́lọ́wọ́ ẹ̀jẹ̀ gbé wọn rẹ̀ mi sí o. Jáwáyà sọ fún wọn wípé mo kọrin mo ní wípé wọ́n ń bá ẹ̀sán ó sọ pé ò nígbà o olóòlà gidi agídí àtà kò lè tọ́tọ̀ mọ́ lọ. Èèyàn tó ń dájọ́ ìyàwó wàhálà ìtàlá ìyèrè gélé ló ń ṣe kìlọ̀ fún. Ìjọba Kàtàǹgùà ìwọ lè jẹ́ tí gbé wọn nu ìjọba gbogbo Kàtàǹgùà o ọkọ̀ yankó àlíyàmà ló jẹ́ ìjọba Kàtàǹgùà èèyàn ní àjẹlá rẹ̀ mi sí o. Ìjọba Kàtàǹgùà náà yẹ̀wò mi o ilé òmòfì ló ń jẹ́ abẹ́fẹ́ adé ẹ̀jẹ̀ rẹ̀ mi sìn Aluko mo ní sọ́lọ́ bí olóore mi o wọ́n fi tipẹ́tipẹ́ rẹ̀ mi sí láti jọ ń jayé ọkọ̀ yankó àlìyà lọ́mọ yẹn o èèyàn rẹ̀ mi sìn Aluko wọ́n fi mo kí ẹ níbẹ̀ yẹn dáadáa ó yá mo fi sọ fún wípé mo ní bẹ́sẹ̀ kan sókè. Mo ní kó gbẹ́sẹ̀ sókè kó jó mo ní kó gbẹ́sẹ̀ sókè ṣe dáadáa ilẹ̀ mọ́ fi ọkọ̀ yankó mi náà màmá rẹ̀ ìjọba Kàtàǹgùà
ọmọ aláwùlà àti bùnà àlùbákú ni mo gbọ́ ọ̀pá mò ń bọ̀ wá olùmọ̀ọ́ká yìí mò ń bọ̀ wá ná túndé àwọn olúfọwọ́ bí èèyàn ti jẹ́ nánà mi èèyàn mo lókù èèyàn babalọ́lá bí sábẹ́ ní gbogbo yìí o ìjọba kàtàngúà ọkọ̀ yankó àlìyà tó ń kọrin ọba ẹjẹ́ bàbá bọ́ sẹ́dẹ̀rẹ̀ mi o ìjọba máa gbóhùn mi dáadáa ìjọba kàtàngúà sọ fún wọn wípé mo kọrin pé ṣọ́ọ̀tì jẹ̀bà yóò ní àbọ̀ tí mo pàràkà yóò rẹ mi. èmi làjẹ́ láàrin mi sìn o bàbá àbọ̀sẹ̀dé ló ń kọrin èlébọ̀ jẹ́ ò láyíláyí èmi làjẹ́ láàrin mi sìn o. ó ṣe mí bí kí n máa kàkà káàkiri kí n máa kàkà lójoojúmọ́. Iṣẹ́ mi bí kí n máa kàkà káàkiri kí n máa kàkà lójoojúmọ́. Ìjọba kàtàngúà kí n kàkà láti Nàìjíríà títí dé lùlọ títí dé Amẹ́ríkà Remi Aluko African Fuji Tupa. Ìgbẹ́ tí mo yà wọ́n tí ní kò lè wọ́n ní ṣe ló rọ̀ ìrọ̀rùn sáni tó kú ìrọ̀rùn sáni tó yẹ ìrọ̀rùn sáni tó wá. Ẹni rànjú yàgbẹ́ sóhun gangan ló ní ṣòro sóhun gangan ló ní ṣòro ẹni tó rànjú yàgbẹ́ kó wá nǹkan ṣe sọ̀rọ̀ wọ́n. ṣe bí ajẹ́là ló ń kọ́ ní bàbá Bọ́sẹ̀dé ń dé mọ́. Aṣọ ìbúra sáni mi ò sẹ́rẹ̀ mi o. Ó yá mo ní pé kọ́mádọ̀ ọmọ pọ̀ ní máa sí o. Ilẹ̀ jáwáyà lábàtí o. Èèyàn tako lágbègbè jáwáyà ọba sáyìlì èjè mi ní ọmọ lọ́tà sí ń jẹun ẹgbẹ́ bàbá ní òní ìjọ tèmi rẹ̀ mi ń sìn Alóko ọmọ pàbí náà ọ̀pá máa gbọ́ èèyàn ti jẹ́ nánà mi ti jẹ́ nánà jáwáyà òun ló sanwó mi lọ́wọ́ o. Èèyàn tako máa bóun ní jáwáyà ilẹ̀ jáwáyà rèé o ẹ bá ń pè jáwáyà o ó yá jáwáyà torí mo kàn ní máa wojú àlàyé mi o. Ilẹ̀ jákàbánù lábòrú ẹ̀jẹ̀ ti sí skala rẹ̀. Ilẹ̀ jákàbánù lábòrú gbogbo àbòrú kọ́lẹ̀ tàmọ́ṣe tí wọ́n. Olúbi bisikẹ́kẹ́ ń náwó. Ṣebí Remi sì ló ń kọrin bàbá ìyá ló ń dẹ̀mọ́ o. Ẹ bá ń polú bí ìsìnkè.
mo ní kó pẹ̀lẹ́ ọmọ tó mèrè ṣe sunkún ọmọ tó mọ kó mu mọ̀ ké ọmọ tó mọ tó ká òye. mo ní ọlọ́run ò dálé só torí ẹ̀ láṣẹ yìnbọn di o àmọ́ kọ́ sí ìdìbò ibikíbi tá a bá dúró sí. mo ní ọlọ́run ò dálé só kò dálé só rárá torí ẹ̀ láṣẹ yìnbọn di o àmọ́ kọ́ sí ìdìbò ibikíbi tá a bá dúró sí. Remi títí sẹ́yìn. Bàbá bọ́sẹ̀ ti sẹ́yìn o. Olúbíyì Biskenge orúkọ ni kò yí padà o ṣùgbọ́n ṣe ti yàtọ̀ gan-an. Orúkọ ni kò yí padà o ṣùgbọ́n ṣe ti yàtọ̀ gan-an. Elisa mọ́tà gbogbo Abule-Egba èèyàn tó fojú ànáwó kù wá ẹ bọ́ra bọ́láṣọ ó di dandan. Ilẹ̀kùn mímí student tó mú dandan. Ẹ bá ń pe jú mímí o ilé jú mímí máa gbó. Ó yá jú mímọ ní wípé ẹ wà àwọn ọmọ ẹlẹ́lẹ́yìí o gbé sókè gbé wálẹ̀ kò tẹ̀ sójú ẹ̀ kó mọ́lẹ̀ kó mọ́lẹ̀ kó mọ́lẹ̀ kó mọ́ torí olóhùn jú mi sexy kó torí olóhùn kó. Mọ̀súrà bí student o ẹ̀jẹ̀ yí pé wọ́n á nù ní gbogbo wọn. Gùnmù mi student tó ṣeun gan ẹ̀jẹ̀ ní àjẹ́ láàmì bàbá bọ́sẹ̀ dẹ́rẹ́ mi o. Ìyá ṣẹ̀rí yẹn náà gọ̀ọ́hún náwó ilẹ̀ bọ́ọ̀lù màkàyí bàbá tọ́pẹ́. Ẹ̀jẹ̀ Remi Aluko ìyàwó wẹ̀ mímọ́ o. Túndé ọmọ olúfowó bí èèyàn tọ̀pá mi náà yẹ bá ń pupa. Ìyá ṣẹ́rí mi ń náwó. Ìyá ṣẹ́rí oníná kọ́tọ́kọ́ torí kọ́ láíláí. Ìyá ṣẹ́rí ìnáwó. Ilẹ̀ tíjẹ́ nànà ìyàwó bàbá bọ́sẹ̀ dé Remi. Tíjẹ́ nànà mi o. Ọ̀pọ̀ olóògùn o àbàjá lọ́rùn tí jẹ́ o. Àjàkáyé o kárò màdé ṣe àjàkáyé o kárè kò bàjẹ́ o. Àjàkáyé sọ fún ọ pé mo ní ṣọ́ọ̀tì jẹ̀bà yóò ní àbọ̀ tí mo pàrọ̀ àkàyò Remi. Ọmọ aláàjì yàrá máa gbọ́. State chairman gbogbo Ogun State. Àjàkáyé lẹ́rí èèyàn mọ̀ aláàjì yàrá. Àjàkáyé o ìwọ ni ìdí chairman tó wọlé. Òní tẹ́lẹ̀ lọ lọ́wọ́n bá ibi gíga láyé ẹ o. Àjàkáyé lẹ́rí èèyàn ní chairman o.
ó náwó tàbó kí mi wáyà o olùbáyé wá sí òun ń bọ̀ wá náà. ọ̀pọ̀ Ifá mò ń bọ̀ ọkọ̀ olórí lọ́lá ọ̀pọ̀ Ifá mò kí ẹ̀jẹ̀ ta ló kó Rẹ̀mí sí o Rẹ̀mí ń jèrè gan bàbá ràbà ló dìbò. kí sára máa gbọ́ mi o ẹ̀sìnké balíga o ẹ̀jẹ̀ Àyìndé o ó dẹ̀ kú pálẹ̀ mọ́ tọ́lá tó ń bọ̀ lọ́nà o kọ́lọ́hún bá wa kó bá wa mọ́jọ́rò. ilẹ̀kẹ̀ sára o ẹ̀jẹ̀ Remi Aluko ọmọkùnrin fàìtà o èyí tó kú lọ́jọ́ sí. ké sára kọ́lọ́hún mọ́jọ́ gbàgbé àwa. ìyá lọ́jà màmá wa ìyá lọ́jà ọjà tẹ́rì yẹn kò ní túká lórí yín láéláé ẹ̀ẹ́dì rí òun gbé sọnù bí ó ṣe bí ọmọ ìyá lọ́jà gbogbo Olúwakẹ́mi market gbogbo Olúwakẹ́mi market màmá ni o ìyá lọ́jà ẹ̀yin ò ní mo ṣì láíláí o ibi gíga gíga láàyè gbogbo wa sírò má jà ní ṣábà lójú gbogbo gbogbo wọn kọ́ lẹ́tà mo ṣe tiwọn ìyá lọ́jà ń sanwó mi lọ́wọ́ ilẹ̀ ìyá lọ́jà mi o. ìyá lọ́jà ló ń náwó ìyá lọ́jà gbogbo Olúwakẹ́mi market wèrè wo ló sọ pé kò pọ̀ o ọ̀dẹ̀ wo ló sọ pé kò pọ̀ létí òun ni. wèrè wo ló sọ pé kò pọ̀ ta ló sọ pé kò dùn létí òun. efele Sunday mi èèyàn kìíní ń ó jóye Olúwa lóde ládé Wàsíù mi Wàsíù mi Wàsíù mi Wàsíù mi o akọ́làwọlé mi Fàtáyì mi o owó ọkọ̀ Yétúndé akọ́láwọlé mi tó jẹ́ Fàtáyì ló ń jẹ́ alága iléeṣẹ́ ria lounge alága iléeṣẹ́ ria farms alága iléeṣẹ́ ria store alága iléeṣẹ́ ria entertainment services ẹ̀jẹ̀ dé Rẹ̀mí ní Àyìndé o. Tire ìyá lọ́wọ́ ọdún ẹ̀jẹ̀ Remi sí mi Aluko tire máa gbọ́ ẹ̀jẹ̀ bá gbà bọ́sẹ̀ dé gbòǹgbò mà ní tire ó yá tire sọ fún wọn wípé mo ní mi ò fẹ́ bẹ́ẹ̀ ní ilé ayé mi o wípé kémi máa wà wọ̀sùn mi ò fẹ́ bẹ́ẹ̀ kémi máa bà wọ́n ẹ̀ bá àárín lọ́ba mo ti fẹ́ máa tì dásà mi fún mi lówó lọ́pọ̀lọpọ̀ èmi ṣàmì ẹ̀mí kíkú ṣàwọn Olúwa bẹ́ẹ̀ mo fẹ́ bẹ́ẹ̀ jẹ́ ó ṣe àmì àṣẹ àmì àṣẹ. ọpẹ́ fún gbogbo Àbújá pátápátá mo ní bẹ́ẹ̀ lódì wóró. lọ́rọ̀ ayé yìí o owó ọkọ lọ́lá ọpẹ́ Ifá ó yá jẹ́ ṣe báyìí lọ́lá ló sọ fún ẹ wípé ṣìṣe sí go wine and for you if you dash am money o
ọmọlọ́lá DPO gbogbo DPO tí gbogbo ya nọ́mbà ọmọlọ́lá ló mọ̀ jó tó bá lè jókòó ya bọ́ síta ọmọ dáadáa ọmọ tó rẹwà. ayọ̀lóye débi Rashidi ni o ọpẹ́ fami gbogbo Àbújá ó ní mo ṣí láyé ẹ̀ṣà mi sán ikú ò ní gbọ́mọ lọ́wọ́ rẹ̀ o àwọn oníṣe wọn láéláé lókèlókè là máa wà nínú ayé. ọpẹ́ fámọ́dí pé wọ́n ń bínú orí ni o wọ́n ń bínú orí ni o ẹlẹ́dàá mi lọ́sàn-án mi délére ńlá o wọ́n ń bínú orí ni ọpẹ́ fá wọ́n ń bínú orí ni ẹlẹ́dàá mi lọ́sàn-án mi délére ńlá. wọ́n ń bínú orí ni o wọ́n ń bínú orí owó ọkọ̀ lọ́lá bèbí ló sọ mí délé owó ọkọ̀ lọ́lá bíbí o ọpẹ́ Ifá wọ́n ń bínú orí ni ẹlẹ́dàá mi ló sọ mí délé rẹ́lá. ọpẹ́ Ifá ọkọ̀ lọ́lá ọ̀rọ̀ tá lè bá sọ́jà sọ yé máa bọ́ lọ sọ.